ẹ̀yin èèyàn lé ìjà lọ́tùn ìjà lósì láàrin àwọn olórí kábíyèsí èyí tá a rí gbọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àǹtí wa àti láìdé. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV gbogbo aráalé. Àǹtí wa láìdé wọ́n dá àǹtí wa lóhùn. Wọ́n sọ fún wípé kí ni tiẹ̀ tó máa ní pé kí àwọn kúrò nínú ayé kábíyèsí. Wípé ṣé ó ti gbàgbé nìyẹn wípé àwọn ni àwọn mú wá sí inú pálásì láti wá meet bàbá wèrè ńlá. Wípé tí wọ́n bá ń pe bó ṣe ń rí wá, wípé bó ṣe ń rí nìyẹn o. Wípé ṣé ìwọ kọ́ ló gba bàbá wèrè ńlá lọ́wọ́ òun ni? Àbí ìwọ ọmọ bàbá wèrè ńlá tẹ́lẹ̀ rí? Ìwọ ọmọ tó jẹ́ pé inú oko ló ń gbé, tó jàjàbọ́ sí gboro, tó rí ilé ọlá tó fẹ́ kú síbẹ̀. Bí a ṣe gbọ́ allegedly ni o. Wípé àwọn ti fẹ́ bàbá wèrè ńlá, kò dẹ̀ sí èèyàn kankan tó lè ya àwọn. Ṣé ẹ mọ̀ pé ó lọ attack, bí a ṣe gbọ́ gist yẹn ni pé ó lọ attack Láìdé Badmus ní Ọ̀jájàmọ́. Wípé kó stay away from kábíyèsí. Ṣùgbọ́n mi fún yín lésì ọ̀rọ̀ tí Láìdé Badmus tó fi dá lóhùn. So èsì tí Láìdé Badmus fún ó ní mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún yín. Wọ́n ní Láìdé Badmus wọ̀ṣẹ̀ láti òkè títí dé sàlẹ̀ pẹ̀lú èébú. Wípé ìwọ, wípé òun ò mọ nǹkan tí kábíyèsí rí lára ẹ̀. Wípé òun ò mọ nǹkan tí kábíyèsí rí lára ẹ̀. Wípé ìwọ tó jẹ́ pé oògùn ló fi fẹ́ bàbá wèrè ńlá. Wípé tí ò bá ń ṣe oògùn ló fi fẹ́ bàbá wèrè ńlá, báwo lòun ṣe máa mú ẹ lọ sínú palace tó máa gba bàbá wèrè ńlá mọ́ lọ́wọ́? Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé nǹkan ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Àti ìfẹ́ àwọn ìyàwó yìí o. Tí kábíyèsí bá wá fẹ́ àwọn ìyàwó yìí, kí ló máa ṣẹlẹ̀ náà ẹ̀yin èèyàn lé? Wọ́n ní àǹtí wa láìdé wọ́n ná fún àǹtí wa ní wòtòwòtò. Wọ́n ní ṣe ló rọra wọnú mọ́tò tó rọra drive away. Ẹ̀yin èèyàn lé. Surrogate mom tí àǹtí wa tó introduce sí kábíyèsí pé kó wá bóun gbóyún. Àwọn náà ti ń bọ̀ ní palace gẹ́gẹ́ bí ìyàwó. Ṣé ẹ mọ̀ pé mo sọ gist àǹtí wa fún yín wípé wọ́n lọ bá surrogate mom nílé. Wọ́n lọ attack surrogate mom pé kó fi kábíyèsí sílẹ̀. Wípé torí àwọn ò fẹ́ fi nǹkan sínú. Nítorí wọ́n gbọ́ pé àwọn family kábíyèsí ti lọ rí àwọn family surrogate mom ní Ẹgbẹ́dá ní Ìbàdàn. Wọ́n ní ìgbà tí àǹtí wa tó wá lọ bá ìyẹn grandmother surrogate mom tó ń jẹ́ màmá tó wà ní London tó introduce surrogate mom sí àǹtí wa wọ́n lọ bá màmá yẹn nílé. Wọ́n ní surrogate mom dẹ̀ wà ń bẹ̀. Wọ́n ní surrogate mom wá ń sọ fún àǹtí wa pé ìwọ ń sọ pé èèyàn betray wọ. Wípé ṣé ìwọ ò mọ̀ bí ìwọ ṣe betray Queen Naomi ni? Ìwọ tó mú gẹ́gẹ́ bí sister tó wá sí inú palace bàbá wèrè ńlá tó wá gba ọkọ Queen Naomi. Ta ni betrayer láàrin àwọn àti ẹ̀? Ìwọ gangan ló yẹ kó máa pè ní betrayer. Òun rí kábíyèsí lóòótọ́. Òun mú un wá sínú palace kó ń wá gbóyún. Òun dẹ́rìí kábíyèsí, òun fall in love pẹ̀lú kábíyèsí pé kí ló bad nínú ẹ̀. Wípé ta ni ò ní rí kábíyèsí, ta ni ò ní fall in love pẹ̀lú kábíyèsí, ta ni ò ní fẹ́ jẹ́ olórí nínú pálásì bàbá wèrè ńlá, ta ni ò ní fẹ́ jẹ́ olórí. Wípé ìgbà tó mú un wá sí ọ̀dọ̀ kábíyèsí tó ní kó ń wá bẹ́ẹ̀ gbóyún, tí òun dẹ̀ fẹ́ kábíyèsí tóun fẹ́ gbóyún fara hàn. Kí ni big deal nínú ẹ̀ pé òun gba kábíyèsí? Kí ni big deal nínú ẹ̀ pé òun fall in love pẹ̀lú kábíyèsí? Ṣé ìwọ ló máa sọ ẹni tó máa fẹ́ fún un ni? Wọ́n ló ní kí àǹtí wa má ever sọ̀rọ̀ betrayal mọ́ pé tó bá ń pe betrayal wa àǹtí wa ló yẹ kán lọ pè.
wípé àwọn gangan àwọn ni betrayer, wípé betrayer tí wọ́n yẹn wípé ó ní shape. Ẹ̀yin èèyàn lé wọ́n ní wòtòwòtò yìí pọ̀. Wọ́n ní àǹtí wáyé wá kọjú sí màmá yẹn pé màmá yẹn náà betray òun, wípé màmá yẹn ò sọ fún ẹ pé granddaughter òun ni. Wọ́n ní màmá ní kó dákẹ́ ń bẹ̀, wípé òun ò sọ fún ẹ pé granddaughter, pé so tóun ò bá sọ fún ẹ pé granddaughter tó o dẹ̀ ti mọ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀, wípé so táwọn náà bá di àná kábíyèsí kí ló bá dé ń bẹ̀, Yorùbá làwọn náà. Àwọn dẹ̀ lè fẹ́, àwọn lè fi ọmọ fún kábíyèsí ní anytime táwọn bá feel like. Wípé kábíyèsí rí granddaughter wọn dẹ̀ like granddaughter wọn, wípé kí ló wá fa wàhálà nù bẹ̀ yẹn, kí ló fẹ́ jọ́. Ẹ̀yin èèyàn lé wọn láǹtí wá bú sẹ́kùn lọ ni o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o, gbogbo àwọn olórí yìí, àǹtí wa àǹtí wa àǹtí wa láìdé, àǹtí wa fashion, àǹtí wa chọ́ọ̀chì. Ẹ rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀. Àǹtí wa gbogbo àwọn tó tún ń bọ̀ lẹ́yìn tá a tún gbọ́, wọ́n ní Lọlá ń bọ̀ o, wọ́n ló wà nínú list o. Péjú, ẹ̀yin náà ti rí Péjú níbi birthday tó ṣe 50th birthday. Bàbá Awérin ńlá dán gbówó sílẹ̀ fún birthday o. Lẹ́yìn ìyẹn àwọn náà ti dolórí o, wọ́n ti ń di ìyàwó ọba o. Ẹ rí bó ṣe lọ mú kábíyèsí wọlé, bá a ṣe gbọ́ nìyẹn, wípé gbogbo wọn ń bọ̀. Wọ́n ní wọ́n á tún wá fi virgin méjì wọ́n á fi tọ́ọ̀pù ẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa fashion tiwọn àti àǹtí wa chọ́ọ̀chì, wọ́n lọ́rọ̀ kéèkì náà ń jà sí. Wọ́n láǹtí wa fashion ní látìgbà táwọn ti kúrò ní palace, wọn ò gbé iṣẹ́ kankan fáwọn láti ṣe. Àwọn ò ní event kankan táwọn ń lọ ju wípé àwọn ń tọ́jú ìbejì lọ. Wípé ẹ̀tọ́ àwọn ní láti make owó. Wípé event yẹn àwọn ló yẹ kán gbé fún, àwọn ló yẹ káwọn ṣe. Pé àwọn bíbejì fún kábíyèsí, pé ṣé nǹkan tó yẹ kí kábíyèsí fi san fáwọn. Sọ gbogbo ọ̀rọ̀ yìí o. Wípé kí ló dé tó yẹ pé wọn kì í fẹ́ gbé event kankan fáwọn. Àwọn ò make owó láti joy. Àwọn nìkan náà make owó. Wípé àǹtí wa chọ́ọ̀chì tí wá ní òun lòún máa ṣe kéèkì. Wípé ṣó yẹ kán máa du irú nǹkan báyìí mọ́ ń lọ́wọ́. Wípé ṣán lẹ́tọ̀ọ́ láti máa durú nǹkan báyìí mọ́ ń lọ́wọ́. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì ní kó dákẹ́ ń bẹ̀. Wípé kéèkì wo tiẹ̀ ló ń pariwo epo fẹ́ ṣe gan. Wípé ta ló gbéṣẹ́ fún, wípé ṣóun mọ̀ ń pa kéèkì ni. Wípé ṣóun mọ̀ ń pa party ni, kó organize party, pé kí ló mọ̀. Ẹ̀yin èèyàn lé. Àwọn olórí yìí dọ̀kan wò. Wọ́n ní ibi tí kábíyèsí ti máa jọ wọ́n lójú, wọ́n ní ṣe náà gbé gbogbo event fún new bride mom. Wọ́n ní ìyàwó tuntun tó fẹ́ fẹ́, wọ́n ní màmá ẹ̀ ni wọ́n gbé gbogbo event fún pátápátá. Wọ́n ní lọ́wọ́ àwọn olórí bá bọ́. Ló bá tán o. Àǹtí wa oníwọ ni first lady, ìwọ ni first wife kábíyèsí. Ò ń ṣe kùrùkẹrẹ, ò ń bá kábíyèsí ya fọ́tò. Ẹ jẹ́ ń sọ fún yín, bí wọ́n ṣe lé Queen Naomi kúrò ní palace ẹ̀, bí gbogbo wọn ṣe máa léra wọn lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. Nítorí pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n ń fẹ́ pọ̀, ní kábíyèsí ń fẹ́ pọ̀. Ẹ jẹ́ ń sọ fún yín, wọ́n máa jà ni, kò sí kán má jà. Kì í ṣọ̀rọ̀ pé bóyá à ń ṣépè, kì í ṣọ̀rọ̀ èpè ní. Kábíyèsí ń fọ̀rẹ́ méjì, báwo ni wọ́n ṣe ní jà? Kò sí kán má jà. So bẹ́ẹ̀ ṣe lé Queen Naomi kúrò ní palace, tẹ́ ní wọn ní fẹ́ kábíyèsí. Kábíyèsí wá bínú, wọ́n bínú tán. Ìyàwó 9 lẹ máa fi gbà. Ìyàwó 9 ló máa fẹ́ lé yín. Tí kábíyèsí bá wá fẹ́ ìyàwó 9 yẹn, kẹ́ wá wo nǹkan tẹ́ fẹ́ ṣe. So ṣé Queen Naomi ẹyọ kan tẹ̀lé kò nu palace, ṣé ó wá tó ìyàwó 9 tẹ́ fẹ́ gbà? So ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ẹ tí ì rí nǹkan kan. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ẹ tí ì rí nǹkan kan. Ìwọ́n sọ pé Láìdé ò lè fẹ́ kábíyèsí. Ṣé ìwọ kọ́ ló gba kábíyèsí mọ́ Láìdé lọ́wọ́ ni? Because I just don't understand bẹ́ẹ̀ lómi ò ṣe bí wọ́n ṣe kí ní conscience. Ó gba èèyàn mọ́yàn lọ́wọ́ ò dẹ̀ ní conscience. Ó tún wá lọ́n attack ẹni yẹn kó fọkọ ẹ sílẹ̀ o. Ó fẹ́ rí pẹ̀lú kábíyèsí o. Mú sèèsì pọ̀kọ ẹni kábíyèsí. Gbogbo yín ẹ wá yá kábíyèsí lónìí náà. Ẹni tó lọ́kọ gan kò pariwo, kò rojọ́, kò sọ̀rọ̀.
ẹ rí pé ilé ayé yìí lágbára. Ah, ẹ̀yin èèyàn lé gbogbo gist tá a rí gbọ́ nì lórí àwọn ìyàwó yìí. Tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín bí mo ṣe sọ fún yín allegedly ní gbogbo gist tá a mú wá yìí nítorí pé mi ò bá kábíyèsí gbé inú palace. Nǹkan tí a gbọ́ lórí social media ni àwa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àtobìnrin new subscribers àti old subscribers ẹ ṣé àdúpẹ́ o. Máṣọ́lá lorúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.